ṣé kí n sọ àṣírí tó wà ń bẹ fún wa? Tí wọ́n bá kidnap èèyàn, àwọn kidnappers wọ́n máa kọ́kọ́ wo fóònù èèyàn. Tán bá wò ó, tán bá rí i pé àwọn orúkọ tó wà lórí fóònù ẹni yìí pé orúkọ ńláńlá ni, kábíyèsí of kinní kan, honourable kinní kan, òun ló máa ń determine iye tán máa charge. Pé eléyìí mọ̀ yàn o, ẹ jẹ́ ká sọ pé eléyìí 200 million, eléyìí mọ̀ yàn o, eléyìí 100 million. So gbogbo àwọn orúkọ yẹn pátápátá, go and change them. Ẹ change wọn kúrò ní honourable, captain, his royal majesty, go and change it. Kò sí nǹkan tó fi ń ṣe change ẹ̀. Ẹ̀yin èèyàn, ẹ wò ó, ṣe rí fídíò tí mo fẹ́ ṣe fún yín lénìí, ẹ jọ̀ọ́ Ọlọ́run ni mo fi bẹ̀ yín, ẹ share, ẹ keep ẹ share pẹ̀lú àwọn èèyàn yín, ẹ jọ̀ọ́ Ọlọ́run ni mo fi bẹ̀ yín. Ara àwọn security agencies náà ni wọ́n ṣàlàyé fún wa pé àwọn nǹkan tá a gbọ́dọ̀ avoid ní time yìí, nítorí pé kí ni, a lot of people náà believe pé Fúlàní nìkan ló ń jíyàn gbé. No, Fúlàní nìkan kọ́ ló ń jíyàn gbé o. Ok, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la gbọ́ pé àwọn kan wọ́n fọ́ ògiri wọlé, wọ́n lọ gbé ọmọ kékeré tó ń sùn. Ṣé Fúlàní ló wá fọ́ ògiri wọlé ní Ìbàdàn tó lọ gbé ọmọ kékeré tó ń sùn sórí bed? Ẹ rí i pé kò ń ṣe Fúlàní nìyẹn. Ìkan ṣẹlẹ̀ ní bíi 2 years ago now, tó jẹ́ pé bàbá yẹn ó máa ń sọ pé kí fọganáísà kó wá yọ táyà nílé òun, kó wá bá òun yọ táyà ńlé, kó gbé lọ sí ṣọ́ọ̀bù ẹ̀, kó lọ pọ́ǹpù ẹ̀. Fọganáísà yẹn náà, dá fọganáísà, òun ló mú pàṣẹ bàbá yìí lẹ̀ tó lọ sọ fáwọn tó ń kidnap pé bàbá yìí ó lówó, time báyìí ló máa wọlé, time báyìí, ó ti mọ everything about that bàbá. Àbí ti ẹni tí ọkọ ẹ̀gbọ́n ẹ̀ dé láti abroad tó lọ sọ fáwọn kidnapper pé ọkọ ẹ̀gbọ́n òun ti dé o, pé kán wá kidnap ẹ̀, pé ṣùgbọ́n kán má pa, pé at the end of the day wọ́n pa ọkọ ẹ̀gbọ́n ẹ̀, wọ́n dẹ̀ tún gba owó. Ṣé ti rí nǹkan tí mò ń sọ? Ṣé àwọn tó sọ fún wọn kì í ṣe Fúlàní o. Then àwọn Fúlàní míì wà, Yorùbá náà ló fún wọn lọ́wọ́ bọ́n ṣe máa jí ẹni tó jí gbé, bọ́n ṣe máa jí gbé. So what are the things tó jẹ́ pé a gbọ́dọ̀ avoid gangan? Òun ni mo ní pé kí n ṣàlàyé fún wa nínú fídíò yìí. Ọlọ́run ló ń ṣọ́yàn, bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àwa náà tún gbọ́dọ̀ máa ṣọ́ra wa. Tọ́lọ́run bá ṣọ́ wa, ká máa ṣọ́ra wa. Wọ́n ní ẹni tọ́lọ́run ń ṣọ́ kò gbọ́dọ̀ fún okùn ọ̀gẹ̀dẹ̀ ṣe kíni, kò gbọ́dọ̀ fókun ọ̀gẹ̀dẹ̀ kó fi gun ọ̀pẹ. Now ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ sí wo àwọn nǹkan tá a máa avoid ní ẹyọ kọ̀ọ̀kan. Now àkọ́kọ́ nínú ẹ̀, ẹ má máa discuss oore yín pẹ̀lú àwọn èèyàn pé bóyá ń sìn yín ẹ make owó kan, àbí ẹ ti lọ ralẹ̀ síbì kan, àbí ẹ ti bẹ̀rẹ̀ sí kọ́lé níbì kan, àbí ẹ ti towó kan jọ tẹ fi fẹ́ ra káàbẹ̀, owó yẹn ò tí pé, ìgbà báyìí ló máa pé tẹ máa ṣe kinní. Ẹ má ever discuss ẹ pẹ̀lú anybody, because time tá a wà yìí ẹni tẹ fẹ́ discuss pẹ̀lú ẹ mọ́nú ẹ̀. So ẹ má discuss oore yín pẹ̀lú èèyàn kankan mọ́, ẹ jẹ́ kó wà nínú yín. Tóore yẹn bá jáde, àwọn èèyàn á rí fúnra wọn. Even tó ẹ bá ra mọ́tò, téèyàn gan bá béèrè lọ́wọ́ yín sí, ẹ sọ pé loan lẹ fi ra mọ́tò náà, ẹ ní loan ni, ẹ ní ẹgbàá láwìn ni, ẹlẹ́sìn ní balance báyìí tẹ fẹ́ san. Má sọ pé 20 million kan kàn sáré wọlé ni mo ní pé kí n kàn sáré ṣe kí ni mo kó lọ síbi tí. No, don't ever discuss that with anybody. Number 2, ara nǹkan tí àwọn security agents tó ń jẹ́ ká mọ̀ ni wípé wọ́n ní ká má pé this time around everybody is a suspect. Ládùúgbò ẹ, neighbor ẹ, má wò pé àti wà tipẹ́, má wò bẹ́ẹ̀ o. Neighbor ẹ lè jẹ́ agbódegbà fún àwọn tó lè kidnap ẹ o. Pé everybody, even àwọn ọmọ iṣẹ́ suspect ni wọ́n o. Now ẹ wo ilé tó ṣẹlẹ̀ nìbàdàn sí ti àbúrò Pẹ̀kẹ̀lẹ́mẹ́s. Ta ló sọ̀rọ̀ fáwọn tó fẹ́ wá kidnap? Ṣebí ara àwọn tó jọ ń ṣe ara workers wọn ni, ṣé bóyá PA wọn àbí something like that ló fún àwọn tó fẹ́ wá kidnap ẹ̀ nílé, ló fún wọn lọ́wọ́ àwọn tó fẹ́ wá kidnap. Ẹni tó jọ ń ṣiṣẹ́ tó ti mọ movement ẹ̀, tó jẹ́ pé ok, mò ń bọ̀, mo fẹ́ sáré dé school, mò ń bọ̀, mo fẹ́ sáré dé ọjà, mò ń bọ̀, mo fẹ́ sáré kí ọ̀rẹ́ mi níbí báyìí. So everybody now is a suspect. So now as a result of that, ẹ jọ̀ọ́ Ọlọ́run mo fi bẹ̀ yín, irú àwọn èèyàn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́, ẹ má discuss movement yín o. Tẹ́ ẹ bá ń lọ odò, ẹ ní ẹ fẹ́ lọ ọjà,
ẹ má jẹ́ kí anybody mọ̀ pé ok tí n bá ti kúrò ní ọjà màá gba school àwọn ọmọ mi lọ, tí n bá kúrò ní school àwọn ọmọ mi báyìí ni mo ṣe fẹ́ rìn, so sọ fáwọn àlejò tó ń wá mi bọ̀ pé kán dúró títí 4 máa ti dé. No, o fẹ́ jáde ìwọ ọ̀gá iléeṣẹ́, o fẹ́ jáde ọ̀gá ṣẹ̀ ń jáde ní ẹjọ́ ṣọ́nà ibi ilẹ̀ máa gbà no mo kàn fẹ́ sáré jáde ni. Don't disclose pé ibi báyìí ni mo fẹ́ gbà, báyìí ni mo ṣe fẹ́ rìn, Ọlọ́run ni mo fi bẹ̀ wá. Ara nǹkan tí àwọn security tán kọ́ wa nìyẹn pé ẹ má disclose movement yín pẹ̀lú anybody tẹ̀jọ́ ń ṣiṣẹ́ tàbí ọ̀rẹ́. So ẹlẹ́kẹta nínú ẹ̀ stop sharing financial testimonies lórí altar. Àwa tá a jẹ́ Christian, àwa dé church, praise the Lord, praise the Lord. Ẹ wo ní ọ̀sẹ̀ tó kọjá pastor wa sọ̀rọ̀ pé a máa rí miracle alert kinní kan, àbí pastor wa sọ̀rọ̀ pé nínú ọ̀sẹ̀ yìí o a máa ríre gbà, a máa ṣe kinní kan. To God be the glory. Bọ́kàn ṣe pè mí nìyẹn, ìgbà tó máa pè mí bọ́ ṣe gbéṣẹ́ kan fún mi nìyẹn. Ọlọ́run ṣe bọ́n ṣe tẹ́wọ́n 10 million sákàǹtì mi nìyẹn. Stop sharing that. Stop sharing that. Àyè ti wà nínú àwọn chọ́ọ̀chì kọ̀ọ̀kan tó jẹ́ pé bíi Gmail wọn ẹ lè kọ testimony yín, kẹkàn kọ orúkọ ẹni tó jẹ́ sí. Tẹ́ bá ń jẹ́ Bọ́láńlé Ọlátúnbọ̀sún, ẹ lè kọ Bọ́lá Ọlá. Ọlọ́run ti rí yín, Ọlọ́run ti rí ọkàn yín, ẹ kọ Bọ́lá Ọlá. Pé ẹni tó share testimony ẹ kàn kọ Bọ́lá Ọlá, ẹ kọ síbẹ̀. So pé Ọlọ́run ti wá ṣe lẹ́yìn ìrọ̀lẹ́ àná wọ́n kàn pè mí ní contract kan tí mo ti ń lé tipẹ́, wọ́n kàn ṣe san 10 million nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká stop gbogbo nǹkan yẹn for now. Ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀, tá a bá ń travel wọ́n ní pé ká má máa wọ àwọn nǹkan tó wọ́n tó wà expensive. Má kó gold, a mọ̀ pé o ní gold sọ́wọ́, a mọ̀ pé o ní gold, a mọ̀ pé o ní gbogbo ẹ̀ àtọwọ́ àtọrùn àtẹsẹ̀, pé gbogbo ẹ̀ ló ní gold sí, ló ní kinní sí. Má máa ṣe kíni, má kó gbogbo ẹ̀ wọ̀ tó bá ń travel. Má kó gbogbo àwọn kinní yẹn wọ̀. Travel débi tó ń lọ náà, o lè wá change aṣọ bóyá party ló ń lọ. Tọ́lọ́run bá pèsè fún ẹ, o lè gbòtẹ́ sí tòsí, tàbí kó wọ bí toilet àwọn hall yẹn kó ṣe kíni, kó lọ change aṣọ tó fẹ́ wọ̀ bẹ́ẹ̀ ó ń lọ láti Ìbàdàn sẹ́kọ̀ọ́, o ti kó gbogbo jewelries, o ti ṣe gbogbo ẹ̀, o kó sọ́run, o dẹ̀ fẹ́ lọ wọ public transport. So gbogbo kinní yẹn náà wọ̀n wá fún pé ká má ṣe bẹ́ẹ̀ mọ́, pé tá bá ń travel ká máa wo nǹkan tá fẹ́ máa wọ̀, ká má jẹ́ kí ó wà too expensive, pé kó má wà attractive sí àwọn èèyàn jù pé eléyìí olówó ló máa jẹ́ o. Then lórí tó ní travelling yẹn náà wọ́n tún jẹ́ ká mọ̀ pé ìwọ tó bá jẹ́ pé ìrìn yẹn ibi tó bá ń lọ ilẹ̀ máa ń ṣú ẹ síbẹ̀, eléyìí wà very very important. Ẹ má máa wọ aṣọ tó jẹ́ pé ó máa tanná yanranyanran. Ẹ máa wọ bíi something brown, green or black lálẹ́. Tẹ́ bá mọ̀ ẹ̀yin tẹ́ ń ṣe alájàpá, tẹ́ mọ̀ pé ìrìn yín máa ń gba òru, ẹ má máa wọ aṣọ tó jẹ́ pé ó máa tàn yoyoyoyo bíi yellow, bíi red. Ẹ máa wọ something bíi brown, deep brown, black tàbí bíi green tó jọ máa wọ ewé dáadáa, pé irú àwọn aṣọ yẹn ló dáa fún ẹni tó bá jẹ́ pé ìrìn ẹ̀ máa ń gba alẹ́. Ṣé ti ń gbọ́ mi? So ẹ jọ̀ọ́ ẹ take note, ìwọ tó jẹ́ pé driver ni ẹ, àbí ìwọ tó jẹ́ pé businessman ni ẹ, gbẹ̀gbà míì bíi 8 alẹ́ 9 alẹ́ 10 alẹ́ o ṣì wà lójú títì, o ṣì wà lórí ìrìn. Má máa wọ aṣọ tó jẹ́ pé ó transparent, because tí mọ́tò bá break down, tẹ́ bá wá bí jókòó sí, tí anything bá fẹ́ ṣẹlẹ̀ inú gbó ibi tẹ́ bá wà, everybody wọ gbó lọ tẹ́ sá lọ. Ìwọ tí aṣọ ẹ̀ tó bá black tó jọ mọ́ gbó, wọn ò lè tètè trace ẹ ju ẹni táṣọ ẹ̀ ń tanná ibikíbi. That is why tán ṣe sọ pé ẹni tó bá jẹ́ pé ó máa ń rin ìrìn alẹ́, pé kán má máa wọ aṣọ tó jẹ́ pé ó kọ́lọ̀ ẹ̀ tàn. Ẹ má wọ aṣọ tí kọ́lọ̀ ẹ̀ tàn. So ẹ jẹ́ ká tó máa bá lọ. Another thing ni pé ẹ jọ̀ọ́, tá a bá make call, òótọ́ ilé wa la wà, tá a bá make call this time around, ẹ jẹ́ ká máa gbé ohùn wálẹ̀, bring your voice down. Ẹ má pariwo, because ẹgbẹ́ ilé yín, ìta ilé yín, mẹ́rin tó wà ń bẹ̀. Ẹlòmíà máa make call pé wo ṣé o ti sọ owó yẹn, ó ti dáa.
mi ò tí ra láti o ok o máa san lálẹ́ yìí àbí o máa san àbí o da kò gbọ́dọ̀ dín ní 5 million o kò gbọ́dọ̀ dín ní 10 million o kinní kan bí mo ṣe fẹ́ owó mi nìyẹn o mi ò pẹ́ o máa pariwo sókè nínú ilé whereas àwọn tó wà ládùúgbò wọ́n ń gbọ́ nǹkan tó ń sọ. So when you are making call tó ní ṣe pẹ̀lú owó ẹ jọ̀ọ́ please bring your voice down. When you are making call tó ní ṣe pẹ̀lú business tẹ́ bá sọ̀rọ̀ nílé ẹ jẹ́ ká máa ṣe kí ni ká máa gbé ohùn wálẹ̀ ẹ má jẹ́ kóhùn yẹn kó lọ sókè rárá nítorí pé kí ni àmọ́ ẹni tí ó wà ní tòsí tó lè máa gbọ́ wa ó lè jábòde gbà fún kidnapper. So ó wà lára ẹ̀kọ́ tán kọ́ wa pé we should try as much as possible to bring our voice down when we are at home making calls. So that is another point. ẹ jọ̀ọ́ Ọlọ́run á máa ṣọ́ gbogbo wa o àní bọ́ sọ́wọ́ agbénipa àní bọ́ sọ́wọ́ ajínigbé o owó tẹ̀ ń rí lágbára Ọlọ́run lórúkọ Jésù ẹ̀ ní fi san ransom o. Now ẹ jẹ́ ká tún wo another point. Stop posting your success on social media. ẹ jọ̀ọ́ àwọn oríire tá a bá ṣe ẹ má máa post ẹ̀ sórí social media mọ́. ẹlòmíì ra mọ́tò lẹ́ni ẹlòmíì gan ò tiẹ̀ tí ì rà á bọ́ síwájú mọ́tò á post á ṣe gbogbo ẹ̀. ẹ jọ̀ọ́ tọ́lọ́run bá pèsè fún wa ẹlòmíà ní ilé ńlá kìíní kan àwọn ọmọ mi tiẹ̀ bàjẹ́ most especially àwọn oní social media ẹlòmíà gba dọ́là báyìí àkà á fi show fáwọn ọ̀rẹ́. Stop doing that. Àsìkò ti tó tá a máa stop gbogbo nǹkan yẹn. Any success tá a bá ní àkọlé ni o ara mọ́tò ni o àwọn tó ń post ẹ̀ fún tó kàn máa wò kò ní kankan ṣe pẹ̀lú success ẹ kò ní pé kó dáa fún ẹ sí. Are you getting what I'm saying? So why posting? Why posting it? Gbogbo purpose náà is to show off. Láti show off ni Ọlọ́run ò ní jẹ́ ká show off dáràn o. So anything that has to do with our success, stop posting them on social media. Ẹ má máa post ẹ̀ sí orí social media mọ́ because with your success they can trace you. Wọ́n lè trace ẹ. Are you getting what I'm saying? Wọ́n á trace ẹ pé ẹni tó lè ra irú mọ́tò yìí ẹni tó lè ṣe lé kinní kan Ọlọ́run á wà pẹ̀lú wa o àní bọ́ sọ́wọ́ ajínigbé. So success wa bọ́n ṣe ṣàlàyé fún wa ẹ má jẹ́ ká máa post ẹ̀ sórí social media mọ́. Ẹlẹ́ẹ̀keje nínú ẹ má máa post movement yín mọ́. Ẹ jẹ́ kí n ṣàlàyé story kan fún yín kó tó di pé mo máa tún sọ̀rọ̀ lórí pé ká má máa post movement wa pé ibi báyìí ni mo wà ibi báyìí ni mo wà. Ọmọ kan ni àwọn kidnapper náà lọ gbé nílé. Báwo náà ṣe gbé? Wọ́n sọ fún pé mọ́mì ẹ̀ ní pé kó máa bọ̀ ní patí. Ó wá ń sọ fún wọn pé báwo ni báwo lẹ ṣe mọ mọ́mì wọn ni mọ́mì ẹ̀ wà ní patí ó wọṣọ báyìí ó ṣe báyìí. Kí ló dẹ̀ fa ni wípé nígbà tí yẹn náà wà lójú patí ó ti ya fọ́tò ó ti post ẹ̀ níbi la wà fàájì ń ṣàn patí kinní kan níbi premier kinní kan níbi ìnáwó so person nílùú báyìí la wà ó post ẹ̀ ó ti give information nípa movement ẹ̀. So ẹni tó dẹ̀ jáde tó ti sọ fọ́mọ tẹ́lẹ̀ pé ibi báyìí ni mò ń lọ báyìí ni mo ṣe rìn tó dẹ̀ wá sọ fọ́mọ ẹ̀ mọ́mì ẹ̀ wọṣọ báyìí ó wà ní patí báyìí ó ní kó múra pé kó máa bọ̀ pé òun lè má délé ni. lọmọ náà bá tẹ̀lé wọn ló bá wọnú mọ́tò bó ṣe jọmọ gbé lọ nìyẹn. So ẹ má máa post movement yín sórí social media pé káwọn èèyàn máa rí pé fàájì ṣàn bí ibi la wà nílùú báyìí la wà tàbí so please stop posting that kò dáa. So Ọlọ́run á máa wà pẹ̀lú wa o wọn ní jí wa lọ́mọ gbé o. Eléyìí tó tún ṣe nínú ẹ̀ ni pé stop posting about your family. Ẹ̀yin èèyàn ẹ má máa post àwọn ọmọ yín ẹ má máa post wọn sórí social media mọ́. A lot of people don't know that gbogbo nǹkan yìí pé ó léwu. Bẹ́ẹ̀ ni ẹlòmíì á sọ ọmọ òun ó ṣe graduate ní gbogbo báwọn ṣe lọ ṣe party end of the year party ní secondary school ní primary school ọmọ ẹ̀ gbogbo ẹ̀ ló máa dà sórí social media. You understand? Ìwọ́de èrè o máa ń lọ bí iṣẹ́ látàárọ̀ dalẹ́ tó jẹ́ pé ńgbà míì àwọn ọmọ yẹn ilé náà máa wà. You understand? So gbogbo àwọn success nípa ọmọ yín àbí à ń post ọmọ ẹ ṣe birthday ó wá mọ̀ post kéèkì yìí ṣe ti rí kéèkì yìí kìíní kan 250k 500 ni mo ṣe kéèkì ẹ̀ kìíní kan ó bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé gbogbo nǹkan tó ṣe nípa ọmọ ẹ̀ torí pé ọmọ ẹ̀ ṣe birthday. No, it's not done. Àwọn èèyàn máa wò pé ìwọ tó lè ṣe lè fọmọ. So gbogbo nǹkan táwọn ará ẹbí tán wò nìyẹn o. And you cannot identify these people in your street. Kò ṣe àwọn gangan náà jíyàn gbé o but they have the connection with the people tó ń jíyàn gbé.
àwọn náà máa sọ movement ẹ, àwọn náà máa sọ pé ó like ọmọ yẹn, ẹ̀rí nǹkan tó ṣe fún, ó yá tán bá jí ọmọ yẹn gbé ó máa wówó fún. Are you getting what I'm saying? Stop posting your family. No. Don't stop posting about your family members, most especially your children. Ẹ jọ̀ọ́ Ọlọ́run mo fi bẹ̀ wá, wọn ní jí wa lọ́mọ gbé o. Another one nínú ẹ̀ ni pé stop drinking around the street. Gbogbo àwa tá a jó ní fàájì, tá a máa ń ṣe fàájì dáadáa, àwọn beer parlour tó wà láràndì lóríṣiríṣi níbi táwọn èèyàn ti mọ̀ ẹ́, ó wá lọ bẹ̀, ó lọ mu bíà, oníkan fún ẹ ní pepper soup, kan fún ẹ lẹ́ja, kan fún ẹ lẹ́ran. Níjókòó ẹ̀ kan ó ti ń ná bíi 100k, ó kó àwọn ọ̀rẹ́ ẹ̀ wá, ẹ fún everybody lẹ́ja, ẹ fún ẹ. Whereas ibi tó ti ń ṣe yẹn ẹlòmíì wà kò rówó tó fẹ́ fi mùgò kan, ó lè má ti jẹun látàárọ̀, ó wá dé beer parlour, ó wá bẹ̀rẹ̀ sí í show ní ibẹ̀. Irú àwọn ẹni bẹ́ẹ̀ yẹn tán bá ní connection àwọn kidnapper lọ́wọ́, wọ́n á fi páàsì ẹ lẹ̀ o. Please stop drinking around the street o. Ọlọ́run mo fi bẹ̀ wá, ẹ̀yin tẹ́ máa ń ṣe fàájì ní àdúgbò lóríṣiríṣi, ẹ jọ̀ọ́ stop drinking around the street. Nítorí pé Yorùbá ní tí kú ilé ò bá pa ni, tòde ò lè pa ni. Àwọn tó mọ̀ ẹ́ ládùúgbò níbi tó ti ń ṣe fàájì tán mọ̀ pé bóyá ní joint kan àbí ní bar kan ìwọ ni highest spender. Ẹ̀yin èèyàn mi, Ọlọ́run á máa wà pẹ̀lú wa. So ẹ jọ̀ọ́ tó bá ń ṣe fàájì rọra ṣe, má dẹ̀ máa mutí káàkiri àdúgbò mọ́. Another point, ẹ jẹ́ ká máa ṣọ́ra fún nǹkan tá a bá ń sọ ní public. Ẹlòmíì tó bá dé public àfẹnuwú géètì o, àfẹnuwú fence. Ó lè jẹ́ public ládùúgbò, ó lè jẹ́ public nínú mọ́tò, ó lè jẹ́ nínú ọjà, ó lè jẹ́ nínú church. Mind what you say. Ṣé ẹ rò bí gbogbo èèyàn tó wá sí church ló wá gbàdúrà ni? Even lórí òkè tán ti ń gbàdúrà, àwọn èèyàn sì ń jí nǹkan bẹ̀. Nínú church àwọn èèyàn ń jí fóònù. So kò ń ṣe gbogbo ẹni tí ó wá sí church ló wá gbàdúrà o, kò ń ṣe gbogbo wọn náà wá gbàdúrà o. Nínú church ẹlòmíì ń jí nǹkan bẹ́ẹ̀ o, tó jẹ́ pé kò ní conscience, tó jẹ́ pé ẹ̀mí Ọlọ́run yẹn ò wọnú ẹ̀. Ẹlòmíì dẹ̀ṣẹ̀ ń wá tí ojú kòkòrò àbí olè yẹn tàbí wà burúkú yẹn tó sì wà lára ẹ̀. Are you getting what I'm saying? Mọ́sálásí bẹ́ẹ̀ náà ló ṣe wà o. Ó wà mọ́sálásí, ó wà ní church o. Kò ń ṣe gbogbo ẹni tó ń lọ mọ́sálásí, kò ń ṣe gbogbo ẹni tó ń lọ church ni ó jẹ́ èèyàn gidi o. Ẹlòmíì wà ń bẹ̀ tó ní irú àwọn ìwà yẹn lọ́wọ́. So inú bus, inú mọ́tò, public transport tó ń ṣe mọ́tò ẹ, má máa jánu nínú ẹ o, má máa sọ̀rọ̀ o. Nínú mọ́tò míì, yàtọ̀ sí pé o ti ẹ̀ ń sọ̀rọ̀ nípa nǹkan tó ní, ẹlòmíì tó bá dọ́rọ̀ ọ̀lẹ́ nínú mọ́tò lè ní àwọn kidnapper yẹn tó bá mú wọn, ó yẹ kán máa pa wọ́n straight ni, ó yẹ kán bẹ́ orí wọn ni, ó yẹ kán ṣe kinní. Kò mọ̀ pé nínú mọ́tò tó ń wọ̀ náà kidnapper wà ń bẹ̀. Are you getting what I'm saying? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ nǹkan tí a máa sọ ní public. Then tó bá wà nínú public transport, téèyàn bá ń sọ̀rọ̀ pé òun nílé, òun kọ́lé 7, òun ṣe kinní kan, tí wọ́n bá kọ́lé 20, má dáhùn o. Even kó o kọ́ ẹyọ kan, má dáhùn. Ibi tó ń lọ òun ni kó máa wò. Ọ̀rọ̀ inú mọ́tò má fẹnu sí. Tí ó bá ti jẹ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé ẹ̀ ń discuss ọ̀rọ̀ nípa life, pé how can life be better, things like that. Ìwọ ṣe anything tó bá ṣàti ní ṣe pẹ̀lú property àbí wọ́n condemn pé ó yẹ kíjọba pa kinní kan ní ó yẹ kó ṣe, má bá wọn, Ọlọ́run mo fi bẹ̀ ẹ́, má bá wọn dá sí. Bí ọkùnrin kan ni tó gbé àwọn èèyàn sínú mọ́tò ẹ̀, private car, ó wá fi ṣe sọ́lẹ̀, ló bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé bó ṣe wà yìí, ilé 5 lòun ti kọ́, àwọn ọmọ òun abroad náà wà, ìyàwó òun báyìí. Kò mọ̀ pé nínú àwọn tó yànjọ wọ mọ́tò, ara àwọn tó jẹ́ informant fáwọn kidnapper ó wà ń bẹ̀. Ìgbà tó fi máa dalẹ̀, ó rà àwọn ará bí nígbà tó close ní ọ́fíìsì ẹ̀ tó fẹ́ máa lọ, wọ́n lọ dúró dè lọ́nà. Are you getting what I'm saying? So tó bá wà nínú mọ́tò, stop talking about your achievement. Má máa sọ̀rọ̀ nípa achievement ẹ mọ́. Ẹ jọ̀ọ́ Ọlọ́run mo fi bẹ̀ wá, ẹ máa di àwọn point yẹn. Eléyìí tó bá jẹ́ tiwa ń bẹ̀, tá a mọ̀ pé àwa náà máa ń ṣe. Èmi náà lélẹ̀ tí mo máa ń ṣe tó jẹ́ mistake tèmi nínú gbogbo àwọn nǹkan tá a ti ń sọ yìí o. Bẹ̀ nígbà tí èmi náà bẹ̀rẹ̀ sí ń gbọ́ lóríṣiríṣi ni mo bẹ̀rẹ̀ sí ń caution ara mi, Ẹ̀yin náà ẹ ṣe kí ni, ẹ caution ara yín o, bẹ̀ ṣe ń wo fídíò yìí o. Another one, avoid spiritualists on social media. Gbogbo àwa tó jẹ́ pé tí pásítọ̀ kan tó bá ti bọ́ sórí social media tó ní wo Janet, bí mo ṣe ń wò ẹ́ yẹn, Ọlọ́run ní pé kí n sọ fún ẹ pé kinní kan báyìí, ìwọ náà máa wò pé báwo ni pásítọ̀ yìí
báwo ló ṣe mọ̀ pé nǹkan báyìí ṣe mí, báwo ló ṣe mọ̀ pé nǹkan tí mò ń pass through rèé, ìwọ náà wá ṣe kí ni, ìwọ náà wá bẹ̀rẹ̀ sí fọ́ sọ́wọ́ ẹ̀ láti bẹ̀ á wá pè é pé kò wá ó máa ṣe kinní kan fún ẹ, ó máa ṣe ìwẹ̀ odò fún ẹ, ó máa ṣe àbí bóyá àfáà ni wá sílé òun kó wá ṣe hàntú kó wá ṣe kinní kan. Ẹ wò ẹ̀yin tó jẹ́ pé tẹ bá ti rí spiritualist bóyá babaláwo àbáfà àbí pastor ní orí Facebook ẹ wá ń wá wọn lọlé ó dangerous o. Níbi bóyá fi 4 years ago ṣebí ẹ rí ẹni tí wọ́n mú ní Ọ̀tà ní area kí ló ń pè bí iná ní kọjá Winners tán mú, kí ló ṣe, ó ṣe bí àfà whereas kò kì í ṣàfà. Ibi tẹ́ ẹ̀ mọ̀ nìyẹn, àwọn tẹ́ ẹ̀ tá à ń sọ yìí wọn kì í ṣàfà o, wọn kì í ṣe pásítọ̀ o, wọn kì í ṣe babaláwo o, adáhunṣe ni wọ́n o. Àwọn àfà gidi, pásítọ̀ gidi, babaláwo gidi wọn kì í lo èèyàn, wọn kì í lo èèyàn o. Àwọn tó ń ṣe yìí wọn kì í ṣe babaláwo gidi, wọn kì í ṣàfà gidi, wọn kì í ṣe pásítọ̀ gidi o. Eléyìí ó wá ṣe bí àfà ló bá tọ̀ èèyàn kan wá pé kó máa bọ̀ láti Kétu, nìyẹn náà bá gbéra tó wá ibẹ̀ náà ti nínú igbó ibi tán mú lọ ibẹ̀ náà pa sí. Are you getting what I'm saying? Ibẹ̀ náà pa sí tán ti pín ẹran ẹ̀ tán lọ tà tán ti ń pín. Ẹni tó ń bá wọn pa, ẹni tó ń gégi, àwọn tó ń gégẹdú nínú igbó, ìyẹn nígi ló máa ń là nínú igbó, ìyẹn náà mú gangan tó wá júwe ẹni tí ó ní pé kó ń pa dẹ́yìn bọ́n ṣe pín ẹran ẹni yẹn. Are you getting what I'm saying? So kọ́lọ́run kó máa ṣàánú wa. So ìwọ tó bá wò pé orí pásítọ̀ kan, orí àfáà kan, orí babaláwo kan lórí social media, a lot of them wọn kì í ṣe babaláwo gidi, a lot of them wọn kì í ṣe pásítọ̀ gidi, a lot of them wọn kì í ṣe àfáà gidi o. Ẹ jẹ́ ká ṣọ́ra, ẹ má lẹ́ wá anybody lọ́lé. Bẹ́ẹ̀ ni eléyìí tó tún dàbí ẹ̀ ni pé avoid invitation by your loved one. Ẹni tó lòun love ẹ on social media, not your loved one at home o, but the people the so-called loved one on social media. Ó pàdé ọkùnrin lórí social media, ó pàdé obìnrin lórí social media, ó wá sọ fún ẹ pé kó wá ń wálé, ìwọ náà wá lọ. Most especially àwọn tó wà ní dating app. Ṣé bẹ́ẹ̀ gbọ́ story ọmọ yìí ní Ọ̀tà lọ́jọ́ sí, that same Ọ̀tà náà ni lọ́jọ́ sí tó ní pé báwo ló ṣe ń mú àwọn victim ẹ̀ tó ní èèyàn mélòó ló lòun ti mú, bóyá méje àbí 5, báwo ló ṣe mú wọn olórí dating app ló ti mú wọn. Pé tó ń bá ti rí wọn lórí dating app wọ́n á sọ fún wọn pé òun fẹ́ fẹ́ wọn, tó bá ti lóun fẹ́ fẹ́ wọn táwọn bá sọ̀rọ̀ òun á invite ẹ̀, tó bá ti wá invite ẹ̀ òun á wá ní pé kó jẹ́ káwọn jọ dé ọ̀dọ̀ wọn kú òun, ìyẹn nílé ẹni tó ń bá wọn pa wọ́n. So tó bá ti débẹ̀ tó jókòó sórí iṣẹ́ ìyàwó ẹni yẹn náà confess, ó ní tó bá ti jókòó sórí iṣẹ́ báyìí tó ti gọra ẹ̀ láti ẹ̀yìn wọ́n á fún lọ́rùn pa tàbí kán la nǹkan mọ́ lórí, pé ìyẹn ti lọ nìyẹn. Ṣùgbọ́n ẹni tó ń gbé wọn lọ́bẹ̀ orí dating app ló ti rí wọn o. Ó lóun rẹ́ lòmíì lórí social media something, mi ò fẹ́ dárúkọ app tó jẹ́ bẹ́ẹ̀, orí social media orí dating app ibẹ̀ ló ti rí most of his victim, àwọn tó ń kó lọ. So kó pàdé ọkùnrin lórí social media, Ọlọ́run mo fi bẹ́ẹ̀, ó pàdé obìnrin lórí social media, ó wá ní kó wá. Ṣọ́ra o, àwọn tó jẹ́ òótọ́ wà ń bẹ̀ o, because àwọn tó jẹ́ òótọ́ wà ń bẹ̀, but àwọn tó burú náà wọ́n sì kó bí 30% nínú kìíní. Bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ identify irú èèyàn bẹ́ẹ̀? You understand now? So Ọlọ́run mo fi bẹ́ẹ̀, tó bá máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ téèyàn bá fẹ́ ní kókó wá, ẹ kọ́kọ́ jọ pàdé níbì kan náà, jẹ́ káwọn ọ̀rẹ́ ẹ mọ̀, jẹ́ káwọn èèyàn ẹ mọ̀, kẹjọ pàdé, kẹti kọ́kọ́ máa pàdé bí restaurant, kẹ ṣe dating, káwọn èèyàn mọ̀, kán ti ní fọ́tò ẹ̀, kẹjọ ya fọ́tò. Ìyẹn náà mi ò ní pé eléyìí tó ṣẹlẹ̀ l'Àbújá ẹ̀ṣẹ̀bẹ́ ni tán ti jọjà fọ́tò tán jọ ṣe náà ni, tó invite ẹ̀ lọ sílé ẹni, ó dà pé ọ̀tẹ̀ tí tán fẹ́ra wọn gan tó ti tó bí 6 months. You understand now? Kọ́lọ́run máa kó wa yọ, to be on the safer side as well. Ẹ ṣáà jẹ́ ká avoid pé ó pàdé èèyàn lẹ́ni ó ti ní kó wá. Anybody tó bá fẹ́ wò pé kó wá, ẹ kọ́kọ́ jọ máa pàdé níbi tó jẹ́ pé kò ń ṣe location ẹ̀yin méjèèjì. And when you are going there, mú àwọn ọ̀rẹ́, mú family, àbúrò ẹ̀ whatever, mú wọn lọ́wọ́, ẹ pàdé ní open place. Ó wà lẹ́kọ̀ọ́, èèyàn ní pé kó wá l'Àbújá, wá sí Àbújá, sọ fẹ́ nìyẹn kọ́kọ́ wá sẹ́kọ̀ọ́ náà, kẹ pàdé ní hòtẹ́ẹ̀ pé kò ń ṣe léyìn, ẹ pàdé ní restaurant, ní bar, ẹ wá sí Ìbàdàn, ẹ pàdé ní bar, má lọ lé ẹ̀. Ẹlòmíì máa sọ fún ẹ pé ẹ má wọrí, tó bá ti dé báyìí wọ́n máa fi mọ́tò gbé ẹ. Irọ́ ni o. Ọlọ́run mo fi bẹ́ẹ̀ àní kó sọ wá ayé. Ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ bá mi máa share fídíò yìí fún àwọn ọmọ wa
tó wà ní campus ẹ share fún àwọn ọmọ wa lóríṣiríṣi because àwọn ló wà lórí social media jù. Ọlọ́run máa ṣọ́ wa o. Eléyìí tó tún dàbí irú ẹ̀ ń bẹ̀ ó ní ẹ jẹ́ ká tá bá jáde most especially ọkùnrin àwa lélẹ̀ kan dáadáa. Ìwọ tó ń lọ síbì kan ó fẹ́ lọ pàdé obìnrin ní ibì kan rọra ṣe o. Ní ayé tá wà rọra ṣe o. Àwọn obìnrin náà mú pàṣẹ ọkùnrin lẹ̀ o. Obìnrin náà máa ń ó connect o. Àwọn obìnrin náà connect wọ́n jẹ́ informant o. Ọlọ́run mo fi bẹ̀ ẹ́ o. So rọra ṣe ibi tá a bá ń lọ jẹ́ káwọn ẹbí ẹ̀ mọ̀ o ní ẹni tó jẹ́ pé o confide nínú ẹ̀ pé báyìí ni o ibi báyìí. Ẹni tó fẹ́ lọ bá náà jẹ́ kó máa mọ̀ pé o ti sọ fáwọn èèyàn o ti fi fọ́tò ẹ̀ hàn pé ibi báyìí ọ̀dọ̀ ẹni mò ń bọ̀ o. Òun gan máa ṣọ́ra ó máa pè é ṣé o ti délé ibo ló dé báyìí. Ayé ò ní mú wa o. Eléyìí tó tún dàbí ẹ̀ nínú ẹ̀ ni pé lórí fóònù wa eléyìí wà very very important. Gbogbo àwọn pé Honorable Bámiṣé, Honorable Bámiyọ̀, Honorable Túndé ẹ lọ change gbogbo kìíní yẹn o lè lọ change ẹ H Túndé o ti mọ̀ pé Honorable ni omi bóyá tí Túndé tí Tọ́lá tí Bàǹgbọ́ṣe ìwọ ló ti mọ̀ pé gbogbo àwọn tó fi tí bẹ̀rẹ̀ yẹn pé Honorable ni wọ́n. Bóyá o ní kábíyèsí kan tó kọ kábíyèsí kìíní kan change ẹ o lè lọ fi sí K Adéwálé, K of Iléṣà, K of kìíní, K of Ìbàdàn, K of kìíní kan wà ṣàkọ lóríṣiríṣi. So má proof pé o mọ kábíyèsí, o mọ Honorable, o mọ kìíní. Má proof ẹ pé kó lọ list gbogbo àwọn kìíní yẹn sí orí fóònù ẹ. Ṣé kí n sọ àṣírí tó wà ń bẹ̀ fún wa? Tí wọ́n bá kidnap èèyàn, àwọn kidnappers wọ́n máa kọ́kọ́ wo fóònù èèyàn. Tán bá wò tán bá rí pé àwọn orúkọ tó wà lórí fóònù ẹni yìí pé orúkọ ńláńlá ni kábíyèsí of kìíní kan, Honorable kìíní kan, òun ló máa ń determine iye tán máa charge pé eléyìí mọ̀ yàn o. Ẹ jẹ́ ká sọ pé eléyìí 200 million, eléyìí mọ̀ yàn o, eléyìí 100 million. So gbogbo àwọn orúkọ yẹn pátápátá go and change them. Ẹ change wọn kúrò ní Honorable, Captain, His Royal Majesty. Go and change it. Kò sí nǹkan tó fi ń ṣe change ẹ̀. So ìwọ ló mọ̀ pé ẹni báyìí ni ẹni tí ó lórúkọ yìí. Ọlọ́run á máa ṣọ́ wa, Ọlọ́run á máa wà pẹ̀lú wa. Lastly ni pé be watchful of strange movement. Ládùúgbò wa ẹni tá a rí tá a ti ń rí tó ń rìn gbèrègbèrè tó ń rìn lọ tó ń rìn bọ̀ ẹ challenge ẹ̀ tá lẹ́ bèrè. Ẹ dẹ̀ jẹ́ kó mọ̀ pé okay ojú yìí ẹ jẹ́ kó mọ̀ pé ẹ ti dọ́jú ẹ̀ mọ̀. Because lára àwọn testimony àwọn tí ó ń jíyàn gbé lára testimony wọn ni wípé káwọn tó lọ sádùúgbò kan pé àwọn ti kọ́kọ́ máa ń rányàn iṣẹ́ ìta wọn kan nìyẹn pé kán kọ́kọ́ lọ wọlẹ̀ pé báwo la ṣe máa wọlé, tá bá wọlé ibo la máa gbà jáde, táìmù wo la lè wọbẹ̀, táìmù wo làdúgbò ń dá, táìmù wo ni báyìí àwọn máa kọ́kọ́ rányàn wá. So tẹ bá ti ń rírò àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó bá ṣeé ṣe ẹ rìkọ́ọ̀dù ẹni yẹn ẹ béèrè question lọ́wọ́ ẹ jẹ́ kó mọ̀ pé even ẹ pè èèyàn ládùúgbò pé ẹ wà ẹni lóun béèrè lágbájá, ẹ wà ẹ gbọ́ṣẹ́ rí ojú ẹni rí, ẹ pè èèyàn kó lè mọ̀ pé ojú méjì mẹ́ta ó ti rí òun. So Ọlọ́run á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. Ẹ jọ̀ọ́ ẹ share fídíò èyí, ẹ jọ̀ọ́ wọn ní jí wa gbé lórúkọ Jésù o. Ọlọ́run á máa wà pẹ̀lú wa o. Ọlọ́run á máa pa àlọ́ àti àbọ̀ wa mọ́. Ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.